ìyẹ̀rú o ọmọ ọlọ́fà ọlálọ́mí ọmọ bọ́lájí àṣàkẹ́ o ọmọ ọlọ́fà ọlálọ́mí mo dúpẹ́ dẹ̀ra bá mi àṣàkẹ́ wà lóye dùn. ó tún ti kádùn ẹwà bá mi ká làṣàkẹ́ o ó tún ti kádùn ó tún ti kádùn ẹwà bá mi ká làṣàkẹ́ o ó tún ti kádùn ó tún ti rọdún ẹwà bá mi kọ́mọ bọ́lájí ó tún ti rọdún ó tún ti rọdún ẹwà bá mi kọ́mọ bọ́lájí ó tún ti rọdún àfáyà pópó ọlá o àfáyà pópó ọlá àfáyà pópó ọlá o àfáyà pópó ọlá kò sẹ́ni méjì tọ́dún rẹ̀ tún gbòde àfáyà pópó ọlá. Olúwabùnmi Àṣàkẹ́ ọmọ Bọ́lájí ẹ̀bà ń kọ́ lálọ́ mi ẹ̀bà ń kọ́ lálọ́ mi Àṣàkẹ́ ọmọ Ìyẹ̀rú ẹ̀bà ń kọ́ lálọ́ mi. aya pópó ọlá ẹ̀bà ń kọ́ lálọ́ mi ẹ̀bà ń kọ́ lálọ́ mi o Àṣàkẹ́ ọmọ Ìyẹ̀rú ẹ̀bà ń kọ́ lálọ́ mi. ọmọ ní fowó ṣe alẹ́ sí lọ́yẹ́ ṣé kí n ká lọ ọ̀dọ̀ rẹ̀ lànà mọ́ wá o ṣé kí n ká lọ ọ̀dọ̀ rẹ̀ lànà mọ́ wá o. àtótó àdùkẹ́ mo tún ti gbórin ẹ̀sà mi dé agbọ́mọlé lọ agbọ́dà mẹ́nu lónìí mo rí bá fọlọ́wọ́n bóbá tó ní mọ̀ rí wí. asálàmàlẹ́kùn onílé mo kágò Olúwabùnmi Àṣàkẹ́ ọmọ Bọ́lájí ṣẹ̀ǹbẹ̀ nínú ilé ní àbúròde àmọ́ bí ọjọ́ ilé ló bá wà owó dẹ́kun ilé ló bá wà owó ọ̀dẹ̀dẹ̀ ọmọ Bọ́lájí ànífọwọ́sí alẹ́sìn lọ́yẹ́ gbéra nílẹ̀ òdìdé mo pé ó mọ̀ bọ̀ nígbà àgèdò nílọ́jọ́ bí rẹ̀ ìjíǹjí mo wà nínú ilé mọ̀mọ́ mi mọ̀mọ́ tó bí ọlọ́mọ ló pè mí sórí aago ọ̀làdùkẹ́ gbéra nílẹ̀ òdìdé oníní sọjọ́ bí ọmọ mi Àṣàkẹ́ adé Olúwabùnmi ọmọ Bọ́lájí mi ní ń pè rí un ó ti sọdún èyí náà wàá ṣètẹ̀ míì sí tòwó tọ ọmọ tá ìtètè kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ aya Abdulmajid Kọ́láwọlé pópó ọlá orógbó ajé ògbó òbí àbíkú dànù lórí rẹ̀ Olúwabùnmi Àṣàkẹ́ mo pé kùyẹ́kùyẹ́ ládi ẹ̀ǹjẹ̀ wá dàgbà wá darúgbó ó ti sọdún èyí náà ìgbàlérè lẹ́ni àwọlé rẹ̀ èléni èlé lobìnrin rọ́sọ èlé lobìnrin wégele ọmọ Bọ́lájí o èlé lobìnrin rẹ̀ lò lọ́jà mama Azima olúwa pa mí lẹ́rìn ayọ̀ mama Aman àṣírí olúwa mama Amjad àṣẹ olúwa òkìkí ọlámi mama Amira tó farati ní Àkànkẹ́ mo pé lágbára Olódùmarè ò ní mọ̀ bójì ọmọ Àṣàkẹ́ o ọmọ olúwa tó yàdùn ní mo lẹ́lẹ́dùmarè oníjọ́ olúwa tó yìnyín jẹun ọmọ nínú nira ìyá tó bí ìyá rẹ̀ ò sí nílé ayé mọ́ kòkòrò jẹ́ àgbàdùn òbí tó gbó ikú ò jẹ́ àgbàdùn girama rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tí ó bá wà gbélé ayé mà bí kí adé tó wá láti ilé gẹ̀dẹ̀gbẹ̀ dákun mọ́ gbọ́rùn sọ̀rùn rẹ̀ ọmọ Bọ́lájí ànífọ́ owó ṣe alẹ́sìn lọ́yẹ́ Olúwabùnmi Àṣàkẹ́ ọmọ Bọ́lájí wádìílé bàbá àti ìyá tó bí ọlọ́mọ ó dàgbòlé ọlọ́yà bá mi lẹ́kú bá mi lárùn ó tún wá dàgbòlé àrídùndùn ọmọ àrídùndùn pàgọ́ ọmọ àrí tán pọ́nrin Àṣàkẹ́ o orí adé ni mọ̀ tó bí ọlọ́mọ àdùnní adé mo wọlé níwájú rẹ̀ mo súnmọ́ balẹ̀bẹ̀ méje mo jìnnà sọ balẹ̀bẹ̀ mẹ́fà arọ́bà fi lọ́ọ́ bá pa kàkà kí n rọ́lúwá tó yàdùn ní fi máa yàdì mọ́ bàtà rẹ̀ ni ó já rẹ̀ ọmọ ọlọ́fà mọ́jọ́ ọlálọ́mí ọmọ bísú jókòó ìjà kádì kátàkìtì nítorí ọ̀fà Àṣàkẹ́ o èjì òkè ọlọ́fà mọ́jọ́ ọlálọ́mí ọmọ bísú jókòó ọmọ kápẹ́ irinwó ọmọ káàjùgbà kẹgbẹ̀fà ọmọ wákùrù kẹgbẹ̀ndínlógún o Olúwabùnmi mọ̀ ń gbòkè àwọn bàbá rẹ̀ ìjọ̀hún ló ṣẹlẹ̀ lọ́fà níjọ́ ọjọ́sí ó sojú webè ó sojú poro ó sojú agbẹ̀lẹ̀ yàrá ó sojú àti rokoloko dọ́gba ó wá sojú lágùn nana kọ̀ọ̀rùn ìbá
sojú olóko bàbá rẹ̀ bá làwọn Àṣàkẹ́ ọmọ pínrin ọmọ láàrin ikọ̀ ọmọ gbọ́dọ̀ jù kan lọ nílé ọlọ́fà mọ́jọ bí kan bá jù kan lọ nílé ọlọ́fà mọ́jọ ogun ní tọrọ nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ gúnugún ni mo rí tí mo dá Àṣàkẹ́ rúru àkàlà ni mo rí tí mo dá Àṣàkẹ́ mẹ́kún Olúwabùnmi o ìyẹ̀rú ọ̀kí ni mo rí tí mo dá sàlà lápá Àṣàkẹ́ ni mo rí tí mo dá sàlà lọ́bẹ̀ ó sì rọra làmì ọmọ nífà wò ṣe bó bá làmì mọ́jà bí ó gbilẹ̀ lápá mi pẹ́pẹ́ tí mo kúnlẹ̀ ni mi ò bọ́rí ẹ lẹ́jọ́ mọ́ ọmọ lẹ́sìn lọ́yẹ́ o òkè ọlọ́fà lọ́lọ́fà lálọ́mí ọlọ́mọ lọ́lọ́mọ gbẹ̀ngbẹ̀lẹ̀kú lára yòókù dá ọba lábídùn alukoso ọlọ́fà ẹgbẹ́je Àṣàkẹ́ o alubẹ̀m̀bẹ̀ ọlọ́fà ẹgbẹ̀fà alukérèǹjẹgbẹ ọlọ́fà ẹgbẹ̀dógún akẹ́bàjẹ́ lọ́bọ̀ ọmọ ọlọ́fà mọ̀jẹ̀ jẹ́njọ́ sí ti jẹ́ kẹrù bàbá yín dá kájọ mọ́ lọ ọmọ ọgbàrásẹ̀ mẹ́ta wọ yẹ̀rù ń jọ sí ọ̀kan ní ẹ̀pẹ́ láti ń fọ́hùn odò kún ọ̀kan ní apàgò fún òun odò sà ọ̀kan ní amúmọ̀lúbọ̀ lọ́jọ́ wa fọ́hùn odò pẹ́gbá títakùn lọ́fà tó domi ayaba tí gbogbo tẹrú tọ́ ọmọ mu ta ló sọ pé ẹ lómi níyẹ̀rú ọlọ́fà mọ̀jọ́ ọ̀la lómi ọmọ bísú jókòó òkè omi ìlú ẹ̀yìn ni àbà omi ìlú ẹ̀yìn ni afẹ́lẹ́lẹ́ omi ìlú ẹ̀yìn ni ìyẹ̀rú mọ́ rọ́ọ̀kì bù mú mo rábà mẹ́bù sọ́sẹ̀ afẹ́lẹ́lẹ́ mẹ́bù bọ́mọ́ lójú o Àṣàkẹ́ o ẹni ẹgbẹ́ náà dalẹ̀ ló kú èèyàn tó gbé ẹyin náà dalẹ̀ ló dìde Olúwabùnmi Àṣàkẹ́ mọ̀ gbòkì màmá àti bàbá tó bí ọlọ́mọ èèyàn tí ó jiyàn ànàmọ́ olúwa rẹ̀ àdàfà ni ànàmọ́ ń lọ́gbọ̀ falẹ̀ lọ́wọ́ oṣù lọ́jọ́ ọjọ́ sí ó kárẹ́ láyé ó wá dídé àwọn ọkọ rẹ̀ ó dídé Abdulmajid Kọ́láwọlé pópó ọ̀la lágbólé tẹ fún ní Ìlọrin àfọ̀njẹ́ ẹnu dùn jùyọ̀ ti jẹ́ mọ́rílíwá ìlú tóbi tó yẹ wọn lẹ́kún rárá o èsìn lè gúngún lé bàbá wọn àkọ́kọ́ lóró bẹ́ẹ̀ Àṣàkẹ́ mọ̀ gbòkè àwọn ọkọ rẹ̀ ọmọ jífi kálámù dáwọn lẹ́kọ̀ọ́ àríṣẹ́ kọ́ńdúkọ́ńdú ọmọ kéwú gbẹrú ni wọn ọmọ ṣàdúrà gbọ̀rẹ̀ bí wọ́n ti pèrè àwọn ọkọ rẹ̀ ni gàbàrí ni wọ́n ọmọ wẹ́ríwẹ́rí ọmọ wẹ́rùnwẹ́rùn ẹ dákun ẹ bá mi ṣe ṣèwù nílùú Ìlọrin ṣéwò ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjánnà Ìlọrin ni ó kárẹ̀ láyé o Olúwabùnmi Àṣàkẹ́ bí wọ́n ti pèrè àwọn ọkọ rẹ̀ ni olúwa tó yàdùn ní ti ṣe mọ̀mọ́ rẹ̀ tó pè mí sórí aago mo jí sí ọ̀ràn mi àgbẹ̀sẹ̀tàn àgbẹ̀rẹ̀lẹ̀ àlùkọ́sẹ̀tàn rẹ̀ kọ̀sùn mo lẹ́ni àdùkẹ́sẹ̀tàn mo rẹ̀ lé bàbá tó bí mi lọ́mọ Olúwabùnmi o Àṣàkẹ́ ọmọ Bọ́lájí ọmọ Bọ́lájí ànífọ̀ owó sí alẹ́ sí lọ́yẹ̀ o àṣẹ ìsàmọ́dún o.